ọ̀rọ̀ social media wá gbẹgẹ́ àbáwọn ní ẹkì tó ní ọlọ́run jẹ́ ká máa nífà pẹ́ o wọ́n appreciate ní ìdè yìí ìdìde àwọn àgbàlagbà tọ́sẹ̀ ilẹ̀ náà lẹ́dìdì báwọn náà ṣe dìde lánàá nígbà tí ó ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ ìdílé wọn sì ṣàǹfààní ìjà pé ẹ̀rọ pọ̀ àwọn tànà náà ní àtìfẹ́ àtàsùpọ̀ tó ti wà láti jẹ ẹ̀takó tó dò ní wọ́n appreciate ẹ̀ ó tún wá appreciate wíwá ìjọ wọn láàbí kan ní ìyá tún wọ́n wá dìde ìjọ mi tí ó tún ní màá lábí kìnnú yóò sì ní màá lábí kìnnú ilé irú mọ̀náfíkí bẹ́ẹ̀ a máa wá nọ́rọ̀ inú mọ̀náfíkí ẹ̀yí ó wà nínú kí ẹ̀wà yíwá lásùgbà àbí lóòrùn ìgbẹ́ta àdé sáré wò yí ní ọ̀tọ̀ ẹ̀mọ́ ọlọ́run okùn yí o torí pọ̀ fẹ́ wọn orí o mọ̀náfíkí rí wá ní a máa tún fi lé ọ̀rọ̀ burú ẹnu tí àbá oníyàgí fi ń ṣe wá sí tí ni ìmá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá oníyàgí sọ fáwọn náà kó ṣe fún bàbá wa Àlájì àgbà ẹnu mo fẹ́ yánbẹ̀ ní pé ọ̀rọ̀ lọ́rin wà pé wọ́n ìlọ́rin ṣe bẹ́ẹ̀ fàlájì àgbà náà ìlọ́rin sábúrú wà ó fàlà ìlọ́rin sábúrú fún mi ó dá táwọn bàbá tó lọ ohun tí wọ́n rí kí ayé tó gbà fún wọn àwọn ò ṣe fún wa wọ́n tẹ́wọ́gbà á tẹ́wọ́gbà pọ̀ ma wá gbé ní wọ́lá ẹ̀ bọ́yá ta bàbá òun náà wọ́n fi sí yí pé sí ó kà wọ́n ló wánà ti bẹ̀rẹ̀ tàà rú kò ní jẹ́ òtọ́ ní ọmọ jẹ́ òtọ́ ẹ̀mọ́ bí a ṣe mistake lérí eléyìí láì Ìlọrin ṣe dáadáa fún wa wọ́n sàbúrú ní sáàìrá ó ṣe pàtì náà tí mo sì ní púrúfù rẹ̀ lọ́wọ́ wọn sàbúrú tí wọ́n bá sí wọ́n ti pàtó wọn sàbúrú wọ́n jẹ́ àkókò wọn bẹ́gbà wọn sọ kí ẹ̀dọ́ máa gbọ́rẹ̀ ní àṣọ ọlọ́run lè yìí láàrin àwọn ẹ̀dá káwọn fara wáyé lọ́jọ́gbọ́n náà sọ pé àtẹ́síbì ìlú أن وجعلنا بعد بسم الله الرحمن الرحيم أن جعلنا بعد كل عباد وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم يأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة يتصبرون. ọ̀rọ̀ Ọlọ́run ó ní ja'alna بعضكم لبعض فتنة يتصبرون. وكان ربك بصيرا. ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé kò ní dànù tí a bá ti gba ayà tẹ kàyé ó ti tó lóògùn pẹ̀lú sára tí ẹ̀tọ́ wà ń bẹ ọlọ́run ni ẹ má kó tún torí bẹ́ẹ̀ ilé mo appreciate ẹ̀ púpọ̀ àrùpẹ́ sọ sẹ̀tẹ̀mbà táà sí ilé pọ̀ èyí mi fẹ́ mú bẹ̀ tó kàn mí mọ́ mú ẹ̀tọ́kàn mí èdè tọ́kàn mí bẹ̀ ìlú mú ẹdí ọba káyàn kọ ọmọ wá sọ sí ó ní bí wítí lè ìsìlámù lè mọ́rí àmá ń pàtẹ́ wá tẹ̀lé sọ̀rọ̀ ọgbọ̀dọ̀ dúpẹ́ fún yí èyí tó bá fẹ́ dàbí pé ó rújú wàlẹ̀ aláàdù bá yí wàlẹ̀ aláàdù bá yí lórí
ẹ̀jọ́ adábí pé rújú pé ìlọ́run tó gbé dé sí wọn náà ní a ti gbé dé sáwọn wájú pàá ìgbọ́gbọ́dọ̀ sàmánà pẹ̀lú ìlú ìpé wọ́n ṣe dáadáa pẹ̀lú léwu wọ́n ṣe dáadáa pẹ̀lú ọlọ́run lára wa wọ́n ṣe dáadáa pẹ̀lú àwọn tó bí wa wọ́n á ṣe dáadáa pẹ̀lú àfà wa wọ́n róore àfà wa lóore wọn wọ́n róore àwọn tó bí wa lóore wọn wọ́n ara wà yìí náà ìkẹ́ ọlọ́run tó bùn wa ni kódà mú tí áyà tí wọ́n lò lórí wa ni pé a sì hí Àkọ́túnlá ìlàkùnrin àyà fàtàrù àtàkùnlù bí àìdíláyé wà látàmásù àbìsù ìrìnà àkùdàbọ̀ àtàbọ̀ kọrí. So wọ́n rí bẹ́ẹ̀ ọpẹ́ yíò èèyàn gbọ́dọ̀ dá toríṣẹ́ rí àwọn bàbá aládé àpá sí ò tájúlẹ̀ àdábì sí ò hádẹ̀ wọ́n pọ̀ babalágbà ìgbì ọlọ́run kẹ́ gbogbo wọn wọ́n ṣiṣẹ́ àbóyẹrí ojú wọ́n sì rí èmi máa ń kàbún pé ọlọ́run sí tí wọ́n pọ̀ mọ́ ti wà yìí ojú ọ̀nà yìí gbogbo wàhálà bí àwọn ni wọ́n fara gbà á ọ́gáǹsì àwọn agbẹ́sẹ̀tọ̀ ẹ̀ẹ́sà máa lo ayé wọn ni àwọn fara gbà wàhálà yẹn fà bí ọlọ́run bá tún dá wa padà sẹ́yìn bí irú táwọn rí mi àwọn yọ́ sàpò lọ́nà yìí nítorí ìmánì ilẹ̀ jù ti gbà wọn lọ lọ́dà rẹ̀ yẹn wọ́n lè lọ́dà àtọ́nà òfìsẹ́ náà ní tí ó tún jẹ lọ́dà àtà jẹ fún وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. Ọlọ́run ló bá wọn báwọn lọ́gbọ́n dákó sàbà àyà fi wọ́n agbáragbà tó kù lú ọlọ́run bá fi wọ́n lẹ̀ fi wọ́n láyà balẹ̀ kọ́dá àkókò mọ́ dà lóru ọlọ́dàkùn mọ́ dà lóru kó sì mọ́ jẹ́ sí láwọn ọba jẹ́ nígbà bàbá yìí ti gbé kalẹ̀ náà ọlọ́mọdé ọba jẹ́ nítorí wọ́n pè kí ní kan ní lẹ́gẹ́sì làwọn olóyìnbó máa ń wí àbíjọ́ mi kún ọ̀sọ̀ pé sọ̀sẹ́sọ̀ kẹ́pìn gbogbo sátẹ̀dá bá ṣe láyé tí ọba ti rí èèyàn tí ó kọ̀ntínú sẹ́nà máa sẹ́kùnù máa rí nípa àwọn kọ̀ọ̀kan wọn náà ní jẹ́ pọ́lọ̀gbà wọ́n sọ̀rọ̀ bá tábìlì àdábì ní ìsìn bó ṣe tó nì náà bí ọba tí bàbá àdájẹ́ àgbà sáànà ti tábìlì àdábì gbogbo jẹ́ ọ̀rọ̀ wọn ti láyé to waste lẹ́bàá ní bàbá rẹ̀ sí ní òbí wọ́n ìdílé ọba sí Ádámù ọ̀n nínú tí a fẹ́ sí iṣẹ́ náà ti waste sí Ádámù bí ọba sí àwọn product wọn iṣẹ́ waste alájẹ́ àgbà alájẹ́ bàbá product wọn iṣẹ́ waste gbogbo tí ń jẹ́ product yẹn náà pátápátá ní kọ́lọ̀ mọ́jọ parẹ́ ìjà ìdè kọ́lọ̀ kakú láàmú ọ̀tọ̀ ní